ọ̀dàlẹ̀ ojú wo lẹ́yìn fi ń wo ọ̀dàlẹ̀. Àkọ́kọ́ mo ní ọ̀dàlẹ̀ ni Sego, ó tún tẹnumọ́ ọ̀dàlẹ̀ òun ni Zaria. Gẹ́gẹ́ síbi tí mo kọ́kọ́ fẹ́ gbà kọjá nìyẹn kí n tó lọ sí another topic. Àkọ́kọ́ ni pé tí ọ̀rẹ́ méjì bá jọ wà tí wọ́n bá jọ ń ṣọ̀rẹ́, oríṣiríṣi nǹkan ló máa gba àárín wọn kọjá, lọ́jọ́ tó dùn, lọ́jọ́ tí ó dùn, lọ́jọ́ kíkan àti lọ́jọ́ àṣírí. Gbogbo ẹ̀dá tí èèyàn bá ti ń bá ṣọ̀rẹ́ láyé, tó bá ti lè wá fọ aṣọ ẹ níta gbangba ayé, kì í ṣọ̀rẹ́ ẹ ọ̀dàlẹ̀ ni. Ẹnikẹ́ni kódà láàrin ọkọ àtìyàwó, láàrin ọ̀rẹ́ àtọ̀rẹ́, tó bá ti lè gbé ẹ wá sí gbangba ayé láti fi ẹ́ ṣẹ̀sín níwájú ayé, ọ̀dàlẹ̀ ni. Ọ̀rẹ́ mi dà mí, mo dà. Ọ̀dàlẹ̀ di méjì, ẹnìkan lèèyàn máa ń filẹ̀ dídà lẹ̀ fún. Ìdí tí mo fi ń rájí sí gbogbo ẹni tẹ́tí ẹ ń jà, kò sẹ́ni tó dá mi lóhùn question mi, kò sẹ́ni tó dá mi lóhùn ọ̀rọ̀ mi. Ìwọ tó o bá jáde síta, ẹ jẹ́ ká gbọ́rọ̀. Mo ń sọ pé Sego ọ̀dàlẹ̀, mo ń sọ pé Zaria ọ̀dàlẹ̀. Ẹ̀yin tó kù tẹ́ ń sọ̀rọ̀ tí ẹ súnmọ́ Olúọmọ, tẹ́ ẹ bólú ọmọ jẹ, tẹ́ ẹ bólú ọmọ mu, tí ó kọ́ ẹ pé iṣẹ́ lásán ló dà yín pọ̀, mi ò pè yín lọ́dàlẹ̀. Ẹ̀yin kan wà tẹ́ máa sọ̀rọ̀, tẹ́ máa bú Olúọmọ. Of course public figure lolúọmọ, ẹ̀yin kan ẹ máa bú Olúọmọ, ẹ kàn máa bú ni. Legacy ò lè dá yín lóhùn láéláé, mi ò dẹ̀ ní response tí mo lè fi dá yín lóhùn, torí pé public figure lolúọmọ, kò lè mọ̀ ṣe tán. Ibi tó bá kù sí ẹ jẹ́ kán bu, tán bá bu kó Olúọmọ lè correct ara ẹ̀. Olúọmọ ló máa correct ara ẹ̀, èmi kọ́ ni máa correct Olúọmọ. Bó ṣe kò sí ẹ̀dá náà tó wà láyé. Wọ́n rí correction Jésù, wọ́n rí correction ànábì, àwọn tó jẹ́ ànábì Ọlọ́run tó lọ́wọ́ ránṣẹ́, wọ́n rí correction wọn. Tá wá lolúọmọ tí wọ́n ní correct, tí wọ́n ní bú. Wọ́n máa bú. Mi ò lè defend Olúọmọ láyé láwọn ibì kan. Ohun tí mo lè ṣe ni pé mi ò ní gbà kẹ́ fi wọ́lẹ̀, kẹ́ fi ṣẹ̀sín, kẹ́ fi ṣe lẹ́yà. Ohun tí mò ń kọ̀ nìyẹn. Ẹgbẹ́ ọ̀rọ̀ yìí ẹgbẹ́yẹ̀wò, ẹ̀yin ọlọ́gbọ́n ni mò ń bá wí. Legacy ò sí ń bí láti defend Olúọmọ, ṣùgbọ́n mo wà ń bí láti pé kẹ́ má fi ṣẹ̀sín, mo wà ń bí láti pé kẹ́ má fi ṣe lẹ́yà, mo dẹ̀ wà ń bí láti fi pé ibi tẹ́ bá ń parọ́ pé irọ́ lẹ̀ ń pa. Of course ta lolúọmọ tí wọ́n lè bú, wọ́n máa bú náà àwọn èèyàn ni. Ibi kan tí ẹ̀yin kan wà tó yẹ pé mo ti gbogbo question tí mo ń béèrè kò sẹ́ni tó dá mi lóhùn nù yín. Ìwọ tó o bá jáde tó tọ kámẹ́rà sí ojú tó bú Olúọmọ, sọ ohun tó Olúọmọ ṣe fún ẹ. Kí ni Olúọmọ ṣe fún ẹ? Sọ àgbọ̀. Gbogbo ẹ̀dá, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀, tẹ́ ń wò pé ọ̀rọ̀ yìí tẹ́ ń wò, tó bá kọ́ tán tó bá ti ń ṣe fídíò àbí tó bá ti ń send fídíò, ẹ táìpù ẹ̀ síbẹ̀, béèrè pé before ká tó gbọ́rọ̀ ẹ, sọ nǹkan tó Olúọmọ ṣe fún ẹ. Jẹ́ kí n ṣí TikTok mi náà. Drifting down beside the train. Sọ nǹkan tí Olúọmọ ṣe fún ẹ. Tó bá ti lè sọ kí ni Olúọmọ ṣe fún ẹ, then a fẹ́ gbọ́rọ̀ ẹ. Because tó bá ti lè sọ nǹkan tó Olúọmọ ṣe fún ẹ, ọ̀dàlẹ̀ ni ẹ, aláìmoore ni ẹ. Torí gbogbo àwọn tẹ́ ń sọ̀rọ̀ yìí, gbogbo àwọn tó wá ń bú Olúọmọ yìí, gbogbo wọn ló ní position ní rẹ̀jíìmù Olúọmọ, gbogbo wọn dẹ̀ ló wà okay, ṣùgbọ́n olè ló ń ṣe gbogbo wọn. Àkọ́kọ́ ni ìdí tí mo fi ń pe Zaria ní ọ̀dàlẹ̀, òun ni pé no matter what tó lè wà láàrin ìwà àti Olúọmọ, kò sí gbogbo ohun tẹ́lẹ̀ jọ ṣe láṣìírí, kò sí gbogbo tó lè mọ̀ ní Olúọmọ. Ohun tó bá jẹ́ personality ara ẹ̀, personality ẹ̀ àbí anything nǹkan ẹ̀, òun láti jẹ́ personality ẹ̀. Má tọwọ́ bọ personality ẹ̀, má tọwọ́ bọ Sego. Zaria lè bá Sego ṣe láì tọwọ́ bọ personality Olúọmọ. Zaria ó lè bá Olúọmọ ṣe, ó lè má bọ Olúọmọ ṣe mọ́, kó walk away. Kọ́kọ́ pé kí ló tí Zaria ò bọ Olúọmọ ṣe mọ́, kọ́kọ́ pé mi ì bọ Olúọmọ ṣe mọ́, mi ò kọ́ bá ṣe mọ́ ni. Simple. Kò sẹ́ni tó máa là ẹ́ lẹ́nu by force, kò máa sọ pé kí ló ṣe fún ẹ, kí ló ṣe fún ẹ, kí ló ṣe fún ẹ, kọ́kọ́ pé mo kọ́ bá ṣe mọ́ ni, nǹkan tí mo wish ni ẹ. You are entitled to your opinion.
tí Zaria bá ní mi ò bólú ọmọ ṣe mọ́lẹ̀ ni o kò bá ṣe mọ́ náà nìyẹn ó tún lọ bẹ́ẹ̀ lómi ṣe nìyẹn kò wá ní pé kó máa wá síta kó máa sọ pé èkíní kan láyé kíní kan kò sí ohun tó ń pè bẹ́ẹ̀ ju ọ̀dàlẹ̀ lọ torí pé o fẹ́ fi gùnkè níbòmíì tó ń lọ níbi tó ń lọ yẹn náà o lè wà relevant wọn kàn máa lù ẹ́ ó máa wà use and dump ojú gbogbo wa ló máa ṣe ọjọ́ ń bọ̀ lolúwa wí ọjọ́ ń bọ̀ òun ni Olúwa wí gbogbo ojú gbogbo wa ló máa ṣe ìdí tí mo fi ń pe Sego ní ọ̀dàlẹ̀ òun ni pé Sego àtolú ọmọ jọ jẹ wọ́n jọ mu wọ́n jọ wà wọ́n jọ ń travel wọ́n jọ ń lọ káàkiri wọ́n jọ máa ṣírí àwọn nǹkan tó jọ wà láàrin ara wọn tí wọ́n jọ ṣe Sego ò lè wá síta gbangba kó máa wá yẹ̀yẹ́ olú ọmọ níta gbangba kó máa folú ọmọ wọlé nítorí pé kóun bá lè ní fame ìdí tí mo fi ń pè ní ọ̀dàlẹ̀ nìyẹn nítorí pé ní àgbẹ̀dẹ nígbà tí àgbẹ̀dẹ ò ṣàgbẹ̀dẹ nígbà tí àbágbẹ̀dẹ jà ok àgbẹ̀dẹ wá wọlé nìyẹn níjọ́ tí olú ọmọ ti gun state council tó ti jẹ state chairman tó ti hand over state chairman ọjọ́ yẹn ló ti gbàgbé ọ̀rọ̀ àgbẹ̀dẹ ọjọ́ yẹn ni kò ti bá àgbẹ̀dẹ kò sẹ́ni tó ń sọ̀rọ̀ àgbẹ̀dẹ ṣe kinní kan àgbẹ̀dẹ ṣe kinní kan kò sí ẹni tó mú ẹnu lé ọ̀rọ̀ àgbẹ̀dẹ mọ́ ó ń ṣe titi ẹ̀ lọ ni níjọ́ tí Sego ti di state chairman tó ti náwó sókè pé state chairman ọjọ́ yẹn ló yẹ kó ti gbàgbé pé bóyá pass government kan ṣe kinní kan kò sí nǹkan kan mọ́ yẹ kó filẹ̀ kó máa wá ṣe titi ẹ̀ tó o bá ń ṣe titi ẹ̀ ní wo nǹkan tó ń ṣe ní wo nǹkan tó o bá kó gbogbo owó jẹ o bá ṣe ìwọ náà máa ṣe tiẹ̀ o máa lọ ni gbogbo yín lẹ máa dìtàn àtolú ọmọ o àti Sego gbogbo yín lẹ sì máa dìtàn ẹ̀yin lẹ ń ṣe ni a máa fi yín pìtàn tó bá dọ̀la ṣùgbọ́n past government tó ti lọ má criticize past government tó ti lọ ohun tí mò ń bá ẹ sọ nìyẹn ọ̀rọ̀ mi clear létí àwọn ọlọ́gbọ́n má criticize government tó ti lọ má criticize ẹ ṣe títí ẹ ṣe ìwọ̀nba tiẹ̀ kò dẹ̀ kúrò ń bẹ̀. jẹ́ kí n blọ́ọ̀kì ìwọ kó máa lọ́ǹtì ẹ̀ jẹ́ kí n blọ́ọ̀kì ẹ̀ wọ́n máa lọ́ǹtì ẹ̀ jẹ́ kí n blọ́ọ̀kì ẹ̀ kó wọ́n máa lọ tó bá ti kọ shit máa blọ́ọ̀kì ẹ̀ wọ́n máa lọ óyá ìwọ náà máa lọ òkè wo tí ìbéèbú Àyìndé Mákindé tó bá ti kọ nǹkan mi máa blọ́ọ̀kì ẹ̀ wàá walk off tó bá ti kọ shit máa blọ́ọ̀kì ẹ̀ wàá walk off tó bá ti kọ shit síbẹ̀ máa blọ́ọ̀kì ẹ̀ pátápátá ò ní rí báyìí wò mọ́ láyé ẹ̀ wọ́n máa lọ máa stream lórí ibòmí. ok yìí kọ́ lè máa distract mi yá walk off. wọ́n ti kọ shit síbẹ̀ ẹ̀ máa lọ ni. now tí èèyàn àti èèyàn ṣe ti rí pé ṣe rí nínú ayé yìí ìlú ayé tá wà yìí olórí burúkú ló pọ̀ ju olórí ire lọ olórí burúkú pọ̀ ju olórí ire lọ ṣe rí má ṣe o ṣe rí àwọn ọ̀kà ọ̀rọ̀ tí mò ń sọ ìjẹ́ pé tuntun sọ ṣe rí ẹni tí làákàyè kúrú ó kúrú gan tó bá jẹ́ pé àwọn ará àta àbí ẹni tí wọn ò jọ tọwọ́ bọwọ́ tí wọn ò jọ jẹ tí wọn ò jọ mu ni wọ́n ń bú olú ọmọ I will not say anything máa dákẹ́ ṣùgbọ́n àwọn tí wọ́n jọ jẹ tí wọ́n jọ mu tí wọ́n jọ lògbà àwọn yìí náà ló bọ́ síta gbangba tí ìrẹsì bá ń pàkúta ṣó wá tọ́ sẹ́nu oníbàárà ni ṣé lẹ́nu Koko Zaria ló ti máa bọ́ta ló ti máa wá sọ pé olú ọmọ ò dáa ẹ̀yin ayé ẹ ti gbàgbé ni pé Zaria náà ló fẹnu ara ẹ̀ sọ pé lẹ́yìn Ọlọ́run olú ọmọ ló kù olú ọmọ ló tún gbèsè ayé òun ṣe Zaria yìí náà ló tún bọ́ta lé ni pé òun olú ọmọ òṣòre kọ̀ọ̀kan fóun rí ẹ̀yin èèyàn yín onílàákàyè ẹ̀ gbé sí làákàyè kẹyẹ wò ẹ jẹ́ ká gbé sẹ́tímẹ́ǹtì ti sẹ́gbẹ̀ kan now ẹ jẹ́ ká tí wàá wò ẹ wá wo Sego àtolú ọmọ ni wọ́n jọ ṣe ìjọba kan tó bọ́lẹ̀ tán tí olú ọmọ tó ti fi olú ọmọ ò tí ì ní determination pé òun lọ fún second ó fẹ́ ṣe 8 years ni kò tí ì ní determination pé òun tún lọ sàbújá ó ti gba certificate of return second term ẹ̀ Sego náà ti gba certificate of return second term ẹ̀
táwọn méjì tún ti fẹ́ bẹ̀rẹ̀ tó tún ti bẹ̀rẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ pé any opposition to the second time of Olúọmọ no opposition gbogbo wọn ti gbà wọ́n ti ń continue kó tó di pé àyè sílẹ̀ ní Àbújá kó tó di pé Olúọmọ ní òun fẹ́ lọ sí Àbújá azumi pé Sego rí pé ìjọba yẹn ò tẹ́wọn lọ́rùn ni àbóhùn wà òkè ni kò ní fọwọ́ sí second term ẹ̀yin ọlọ́gbọ́n ni mo ń bá wí o Sego ò ní fọwọ́ sí second time pé okay ó yá kó Olúọmọ ká lọ because certificate of the second time Sego ti gba treasurer lẹ́lẹ́ẹ̀kejì pé kó Olúọmọ máa ṣe lọ Olúọmọ ti gba certificate of return second time pé kóun máa continue lọ kó tó di pé Àbújá ẹ má gbàgbé ọ̀rọ̀ Àbújá yẹn bó ṣe lọ má jẹ́ kí n tún padà sẹ́yìn now ohun tí mo fi ń pè wọ́n ní ọ̀dàlẹ̀ ni pé kò sí bó ṣe lè wù kó rí má fọṣọ ọmọ làkejì ẹ níta gbangba má yẹ̀yẹ́ tẹ́ ẹ bá wò gbogbo ẹnikẹ́ni tó bá ń bá Sego gan ṣọ̀rẹ́ lénìí tẹ́ bá jọ ń ṣọ̀rẹ́ múlẹ̀ definitely nǹkan tó ń ṣe pẹ̀lú Olúọmọ yìí ó máa ṣe pẹ̀lú irú yín náà tó bá dọ̀la ẹ lọ mọ̀ o ọ̀rẹ́ tó bá da ọ̀rẹ́ ẹgbẹ́ tọ́jọ jẹ tọ́jọ mu kó rántí pé bó ṣe lè da ọ̀rẹ́ ẹ̀ yẹn bẹ́ẹ̀ náà ló ṣe lè da ìwọ náà now ibi tí mo ti wá bẹ̀rù èèyàn mo wá gbé ọ̀rọ̀ lọ gbogbo àwọn yìí ẹ̀rù Ọlọ́run bà mí lórí àwọn eré àbí kan tí mo kọ lè wò kí n fi lè wò ni pé ẹ wo ìgbà tí à ń bá àgbẹ̀dẹ jà ìgbà tá à ń bá àgbẹ̀dẹ jà gbogbo àwọn pípù ilé ní ni wọ́n sọ̀pọ́tì Olúọmọ against àgbẹ̀dẹ àwọn kan wà tí wọ́n pé nígbà tó di pé ẹ̀rọ yẹn ti ń lọ tọ́rọ̀ yẹn ti ń lọ àwọn kan wọ́n ń padà back up wa sọ́dọ̀ tiwa àwa tá bẹ̀rẹ̀ struggle yìí lẹ́yìn Olúọmọ Sego Kúdẹ̀tì tó ń gbá struggle yìí èmi ni mo sì kẹrin wọn tájọ gbá struggle yẹn nínú ayé tájọ gbá struggle yẹn nínú ayé kò ní dáa fún nírọ̀ now ó wá dójú ẹ̀ ó wá di pé Sego Olúọmọ Kúdẹ̀tì báwọn ṣe ń jà lọ tèmi náà ń tẹ̀lé wọn ẹ jẹ́ mọ̀ pé ibi tẹ́ ti máa ń mọ ọ̀dàlẹ̀ pé kí ló ń pè ní ọ̀dàlẹ̀ ni pé gbogbo tí gbogbo wa jọ ń ṣe ń gbà yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn pípù yìí náà ni gbogbo wa àwọn kan wà tó yẹ pé nínú wọn lájọ wà tó yẹ pé gbogbo source of information gbogbo wọn náà ló máa ń fún mi ní information gbogbo wọn pátá ló máa ń fún mi ní information mi ò ṣáà lájẹ gbogbo wa yìí náà lájọ wà débi pé ẹlòmíì máa wà nínú ilé àgbẹ̀dẹ wọ́n máa wà nínú ilé àgbẹ̀dẹ wọ́n máa ṣe fídíò báyìí secretly wọ́n dẹ̀ máa send ẹ̀ sí mi wọ́n dẹ̀ máa fún mi ní information wọ́n dẹ̀ máa bá mi sọ̀rọ̀ wọ́n dẹ̀ máa fún mi láwọn oríṣiríṣi nǹkan títí kan ẹlòmíì débi pé wọ́n máa gbé personality àgbẹ̀dẹ nínú ilé ẹ̀ personality òun personality ìyàwó ẹ̀ personality ọmọ ẹ̀ wọ́n máa gbé gbogbo ẹ̀ wá fún mi pé lọ sọ̀rọ̀ báyìí màá ní no wọ́n máa fún mi láwọn oríṣiríṣi kan màá ní no mi kì í tọwọ́ bọ personality títí dé gbogbo ibi tí àgbẹ̀dẹ ti ń ṣoògùn gbogbo ibi tó fi ṣagbára gbogbo ẹ̀ ní mú mọ gbogbo ẹ̀ náà fún mi gbogbo ibi tágbẹ̀dẹ tó fi ń ṣagbára gbogbo ẹ̀ náà fún mi gbogbo ẹ̀ náà jẹ́ kí n mọ̀ dé ọ̀dọ̀ múrí epo gbogbo bí múrí epo ṣe tó débi tóun náà ti ń ṣe nǹkan àtòun àtàgbẹ̀dẹ gbogbo ẹ̀ náà fún mi gbogbo ẹ̀ ní mo mọ̀ bẹ́ẹ̀ mo sọ fún wọn pé this is personality issue mi ò ní tọwọ́ bọ̀ ohun tó bá jáṣìírí ohun tó bá ti kọjá ọ̀rọ̀ títì ní ká sọ mi ní bá yín sọ àìmọ̀ ẹgbẹ́ alẹ́gẹ́sì kí nìkan ni no mi ní sọ̀rọ̀ personality bàtọ́ gbé gbogbo ọ̀rọ̀ ọmọ àgbẹ̀dẹ wá mo ní no mi ní sọ̀rọ̀ àgbẹ̀dẹ mi ní sọ̀rọ̀ ọmọ àgbẹ̀dẹ ò ṣe union nígbà tó gbọ́rọ̀ ìyàwó àgbẹ̀dẹ ò ṣe union oríṣiríṣi ọ̀rọ̀ wà ọ̀rọ̀ ìyàwó àgbẹ̀dẹ gbogbo bá ṣe máa ń gbọ́ àgbẹ̀dẹ tún ní ẹnìkan tó ń ta ráìsì gbogbo ẹ̀ lọ gbé wá mo ní mi ò ní sọ̀rọ̀ ìyàwó àgbẹ̀dẹ kò ṣe union ẹ má gbé ọ̀rọ̀ family wá mi sọ
gbogbo voice tó ń send sí mi àti gbogbo nǹkan tó ń fún mi mo ní no mo ní mi ò ṣe mi ì sọ mi ì mẹ́nu bà kò síbi tí mo wọ̀ nú ẹ̀ mo ní ẹ jẹ́ ká sọ̀rọ̀ títì ṣe bẹ́yìn yìí náà lénìí tẹ́ ẹ bá àgbẹ̀dẹ yìí jà ṣe bẹ́yìn ilẹ̀ ń jókòó ti àgbẹ̀dẹ lénìí ẹ̀yin làgbẹ̀dẹ ń gbà lọ́wọ́ ń sìn ẹ̀yin làgbẹ̀dẹ ń jókòó pẹ̀lú ń sìn tí gbogbo ń jọ rẹ́rìn síra yín àgbẹ̀dẹ ò dẹ̀ mọ̀ pé ẹ̀yin gangan ni kú ṣùgbọ́n tó máa wò èmi náà máa wò pé legacy yẹn bá gbẹ̀dẹ jà ẹ̀yin gangan ni rúsídà tẹ wà ń bẹ̀ ṣe bẹ́yìn náà lè jókòó lénìí lẹ́ ń bá gbẹ̀dẹ fẹ́yìn tí mi ò bá lo làákàyè mi tí n bá bá àgbẹ̀dẹ torí ẹni tó bá ń jà má ja ìjà tí ò ní parí láéláé ja ìjà tó jẹ́ pé ṣó mọ̀ pé ìjà tó bá jà tó bá ti ń tọwọ́ bọ personality èèyàn tó ń tọwọ́ bọ family ẹ̀ tó ń tọwọ́ bọ bàbá tó ń tọwọ́ bọ ìyá tó ń tọwọ́ bọ ọmọ tó ń tọwọ́ bọ gbogbo wọn tó bá ti ń tọwọ́ bọ family ìjà yẹn ò ní parí bọ̀rọ̀ ìjà tí ẹ pé àwọn ọmọ lè dé bá gan ni kódà ìjà tẹ́lòmíì lè ronú títí tó lè pààyàn dànù ni ṣùgbọ́n tó bá kàn ń ja ìjà òféèrè tó bá ń bára yín jàjà tó wà lójú gbangba ìjà títì ó ní ó ṣe làákàyè Rashidi Èkó máa fún ní last warning tó bá tún kọ̀ọ̀kan kó kọ́ bí ẹ máa block ẹ dànù má dẹ̀ gbé ẹ ṣépè ó ti yẹ so má ṣépè ń bí o fìlà tó bá ọ̀rọ̀ tí n bá ń sọ tí ò bá bá ẹ lára mu fìlà akáyè gbọ́ akáyè ni kò fi gbọ́rọ̀ ó ti yẹ fìlà akáyè gbọ́rọ̀ jẹ́ fún ẹ̀wọ̀n ni tiẹ̀ náà wà lára ẹ o Rashidi Èkó tiẹ̀ wà lára ẹ bọ́mí kì í tọ́ bọ personality mo sọ fún yín tiẹ̀ wà lára ẹ so dákẹ́ ẹnu ẹ tó o bá ti lè gbọ́n tí mo ń sọ dákẹ́ ẹnu ẹ ó ti yẹ now tó o bá ń bá àyàn ṣe tó o bá ń bá àyàn jà má ja ìjà tó máa fọ́ lójú tó bá tiẹ̀ wá ń bá àyàn jà ṣé lórí ọ̀rọ̀ national union yìí náà ní iṣẹ́ ìfòfò mú living náà ló fẹ́ ba yé ọmọlàkejì ẹ lé ló fẹ́ bàjẹ́ lé lórí ẹ bára yín jà ìsọ̀rọ̀ tó wà lójú títì fúnra yín ẹ jọ sọ̀rọ̀ síra yín eléyìí ò lọ báyìí eléyìí ò lọ báyìí eléyìí lọ báyìí eléyìí lọ báyìí kẹjọ parí ẹ má wọnú personality ara yín personality lẹ́yìn máa ń tọwọ́ bọ̀ now ẹ jẹ́ kí n wá ń bọ̀ ńbẹ̀ yẹn ẹ jẹ́ kí n wá lọ sórí ọ̀rọ̀ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nínú gbogbo yín lẹ mọ̀ tẹ́ wà ń bí mi ò fẹ́ fún bọ̀bọ́ yìí lórúkọ for the first time èní ni first of ṣe second lawa nàbí third of April 2026 mi ì fẹ́ fún ẹ lórúkọ mi ì dẹ̀ fẹ́ dárúkọ ẹ ìwọ ajátọ́ ìwọ tọrọ ò dá lẹ́nu ẹ ẹ̀yin ajátọ́ méjì èmi lẹ fẹ́ fi kọ́rọ̀ sọ èmi lẹ fẹ́ fi kọ́rọ̀ sọ ẹ dúró ẹ farabalẹ̀ kẹ́ gbọ́rọ̀ mi dáadáa ẹ gé fídíò ẹ gé bíbá yìí o ṣùgbọ́n kẹ́ ẹ tó gé bẹ́ẹ̀ jẹ́ kọ́kọ́ yànnà nú ẹ̀ fún yín lálàkọ́kọ́ Bọ́lá oní èmi ọ̀tá aṣíwájú olú ọmọ ọ̀tá aṣíwájú jẹ́ ń jẹ́ kó gbọ́rọ̀ ó tún sọ fún ẹ bàbá ìyá mi ló mú mi mọ bàbá mi ẹni tí ìyá ẹ bá pè fún ẹ ní bàbá tẹjọ́ ń gbé tẹjọ́ ń sùn tẹjọ́ ń jí bàbá ẹ tó tọ́ ẹ dàgbà tó bá di lọ́la tí ìyá bá sọ fún ẹ pé òun kọ́ ni bàbá ẹ ó gbà ẹ tọ́ ni òun gbé ẹ wá bẹ̀ ni bàbá ẹ wà ń bí báyìí gbogbo bó tilẹ̀ wù kó rí pé bàbá ẹ ò tí ì kú bàbá ẹ wà láyé ẹni tí ìyá ẹ bá pè fún ẹ ní bàbá ló máa pè ní bàbá ṣe fẹ́ gbọ́ ẹni tí bàbá ẹ bá pè fún ẹ ní bàbá ló máa pè ní bàbá ẹni tí bàbá ẹ bá pè fún ẹ òun ló máa pè ní bàbá now olú ọmọ ló súnmọ́ aṣíwájú olú ọmọ ló mọ aṣíwájú olú ọmọ lèmi mọ̀ dáadáa mo ti mọ aṣíwájú tipẹ́ ṣùgbọ́n aṣíwájú ò dá mi mọ̀ one on one báyìí pé ìwọ rèé nígbà kan nígbà táwa náà ń jó nínú àdúgbò aṣíwájú lè gbọ́ orúkọ mi tó ti gbọ́ tó ní mo ti gbowó lọ́wọ́ aṣíwájú rí ó ti pẹ́ tí mo lè ní ẹ̀rí tí mo lè lẹ́ni tó lọ bá mi tó mo lè mẹ́ni tájọ délé aṣíwájú lọ́dún náà lọ́hùn tí mo lè lẹ́ni tájọ lọ tó sì wà láyé lọ́dún náà lọ́hùn kò ń ṣẹni tó bò rárá jplon náà mọ ẹni yẹn wọ́n ń pè ẹni yẹn ní àtìtì tí mo ṣe ń sọ yìí jplon máa gbọ́ tí jplon bá ń gbọ́ fídíò yìí pé àbọ̀ dárúkọ ẹnìkan ń pè ní àtìtì bẹ́ẹ̀ ni èmi àtìtì àti igwe oníbọ̀bọ̀ kan tá à ń pè ní igwe ọmọ Ìgbò
òun ló gbé mi lálẹ́ ọjọ́ náà lọ́hùn la lọ sí Bodilon nígbà náà ni tó lọ jọba yìí mo fi tọwọ́tọwọ́ dárúkọ yìí Mr. Gbọ́láhàn ló ń ṣe ADC pẹ̀lú Aṣíwájú lọ́dún náà lọ́hùn ní Bodilon lọ́dún náà mo ti máa Aṣíwájú mo dẹ̀ tún máa Aṣíwájú through ẹ̀gbọ́n ìyá mi Ìyálọ́jà ìyá mi ni igbákejì Ìyálọ́jà ẹ̀gbọ́n bàbá mi ni Ìyálọ́jà Ìjẹ̀ṣà. So another story nìyẹn ṣùgbọ́n tá a máa sọ wọ́n náà wọ́n tá a l'Aṣíwájú dámọ̀ tó dámọ̀ bí owó nínú gbogbo yín Olúọmọ ni ló dámọ̀ jù ẹni ní màdé ń mú ní mọ̀ nìyàn ní máa ń mú ní mọ̀ nìyàn ìyá mi ló mú mi mọ̀ bàbá mi Olúọmọ ni mo wá lóyà sí mo tún ọ̀rọ̀ yìí sọ ẹ tún bá mi tún gé ohun tó Olúọmọ bá rí ni mo máa bá rí ibi tó Olúọmọ bá sọ pé ibi báyìí là ń gbà ibẹ̀ ni máa bá gbà torí pé ibi tí orí ẹja bá gbà ní irú ẹ máa gbà gbà èmi wá ń béèrè question yìí lọ́wọ́ yẹn béèrè lọ́wọ́ ara yín ta lẹ lóyà sí mo tún sọ ẹ̀yin ajátọ́ yẹn àti wọ ajátọ́ tó lémi ọ̀tá Olúọmọ ọ̀tá Aṣíwájú ta ló lóyà sí Ségò ló lóyà sí ni àbí Aṣíwájú ìbéèrè ńlá ni o ìbéèrè ńlá gidi ni o Ségò ló lóyà sí ni àbí Aṣíwájú ẹ dá mi lóhùn ìbéèrè yẹn láàrin ara yín kẹdẹ yànnàná ẹ Legacy làákàyè pọ̀ ẹ yànnàná ẹ ẹni tó o bá lóyà sí àbí ó dà mo sọmọ gbogbo ẹ̀yin tẹ́ ń gbéra yín Ségò Nation lẹ́nìí mo sọmọ gbogbo yín ẹ dá mi lóhùn ìbéèrè yẹn mi ní sọ́nsà ọ̀la ni máa treat ẹ padà ẹ dá mi lóhùn ìbéèrè ta lẹ lóyà sí Ségò lẹ lóyà sí ni àbí Aṣíwájú gbogbo yín pátápátá ni mo sọmọ ẹ lọ dáhùn ìbéèrè yẹn Ségò ló lóyà sí ni àbí Aṣíwájú lẹ lóyà sí ìwọ mọ Aṣíwájú ṣá Aṣíwájú dáwọ mọ ṣé ẹnu tiẹ̀ dọ́dọ̀ Aṣíwájú ẹ lọ títí question ẹ láàrin ara yín Ségò ló lóyà sí ni àbáṣíwájú èmi Legacy Olúọmọ ni mo lóyà sí Olúọmọ ni mo lóyà sí ohun tó Olúọmọ bá rí ni mo rí ohun tó Olúọmọ bá sọ fún mi ni mo gbọ́ ibi tó Olúọmọ bá sọ pé báyìí ló torí pé ìwọ tó bá lọ lóyà ó ń gbé ẹni yẹn gẹ̀gẹ̀ kó má bàa ṣubú ẹdẹjọ wà tó bá jẹ́ wò pé tó bá ní pé àgbà ẹ má jà ṣe báyìí má jà ṣe báyìí má jà ṣe báyìí bọ̀ má jẹ́ kí n kọ́ yín lẹ́kọ̀ọ́ Olúọmọ ni mo lóyà sí tí Aṣíwájú bá tò báyìí tó bá tò sí é tí Olúọmọ bá tò sí bí tó bá ní kí n lọ tò sẹ́yìn èèyàn mi ò ní tò sẹ́yìn Aṣíwájú Aṣíwájú is the president of Nigeria mi ò ní tò sẹ́yìn Aṣíwájú ẹ̀yin Olúọmọ ni má tò sí torí pé Aṣíwájú ò mọ̀ mí èmi àti Aṣíwájú ò dẹ̀ ń sọ lọ́rọ̀ èmi àti Olúọmọ lọ́lọ́rọ̀ èmi àti Olúọmọ lọ́lọ́rọ̀ èmi àti Olúọmọ ni máa sọ̀rọ̀ ló máa wọ létí ló máa gbọ́ mi lájọ máa gbọ́ra wa lájọ ń sọ̀rọ̀ Olúọmọ ni máa dúró sí lẹ́yìn bẹ́ẹ̀ èyí máa yọ máa kí ìyá ẹ járọ má jẹ́ kí n gbé yín lọ bòmí mo tuntun sábà mi gé bíbá yé gé nìkan tuntun gbọ́ tí Olúọmọ bá tò sí bí t'Aṣíwájú tò sí mi ò ní tò sí ibi t'Aṣíwájú tò sí ibi tó Olúọmọ tò sí ni máa tò sí ẹ̀yin Olúọmọ ni máa dúró sí ẹ̀yin èèyàn yẹn ọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ làákàyè ni ọ̀rọ̀ tó yé mi ni o ọ̀rọ̀ tó yé mi tó yẹ yé onílàákàyè gidi tó yé àwọn ọlọ́gbọ́n mo ní tó ọlọ́gbọ́n bá ń sọ̀rọ̀ ọlọ́gbọ́n máa gbọ́ ọlọ́gbọ́n yé òmùgọ̀ èèyàn ló máa ronú bí àgọ̀ ọlọ́gbọ́n dára wọn mọ̀ òmùgọ̀ ni ò dára wọn mọ̀ tá bá sọ fẹ́ni tó gọ̀ á dìjà ọ̀rọ̀ tí mo sọ yìí mo ṣe máa padà yànnànú ẹ̀ fún yín tó bá yá bẹ́ẹ̀ jẹ́ kí kọ́kọ́ dà yín lọ dànù bí ẹran ẹ wá dá mi lóhùn ìbéèrè ta lẹ lóyà sí o Ségò lẹ lóyà sí ni àbáṣíwájú gbogbo ẹ̀yin Ségò Nation ẹ ṣe fídíò kẹ́ sọ fúnra yín pé ẹ sọ ẹ̀ńtẹ́ lóyà sí tó bá jẹ́ Ségò ni ẹ sọ pé Ségò ni mo lóyà sí o ẹ má ṣàbòsí fúnra yín o tó bá jẹ́ pé Olúọmọ lẹ lóyà sí ẹ sọ parí èmi sọ tèmi jáde
wàláì sún mi dáadáa sí láwọ àgbọn mo tún sọ olú ọmọ ni mo lóyà sí olú ọmọ ni mo tẹ̀lé tó lọ́wọ́ bá sọ pé bẹ́ẹ̀ ni tó lọ́wọ́ bá sọ pé bẹ́ẹ̀ kọ́ yes pátì wà oríṣiríṣi wà nǹkan kan wà oríṣiríṣi nǹkan ló lọ́nú ayé lọ bí ilé ayé ṣe lọ nìyẹn ṣé gbogbo nǹkan tí má jẹ mi ní àyè sì ń bọ̀ àlàyé ń bọ̀ jẹ́ kí n wá kúrò kémi wá máa ní mo tún ti jẹ́ tukutu pọ́síbò mi kémi wá máa sọ pé gbogbo nǹkan tí àwọn tí a ti jọ ṣe papọ̀ gbogbo àti jọ ṣe nǹkan pọ̀ gbogbo àti jọ sọ̀rọ̀ pọ̀ kí n máa gbé ó yẹ kẹ́ máa kí mi pé ọkùnrin ni mí ládùúgbò gbogbo tí gbogbo wa jọ ṣe kí n máa gbé bóyá gbogbo ọ̀rọ̀ tẹ́mi àti J-Plan èmi àti J-Plan 247 là ń sọ̀rọ̀ nígbà náà lọ́hùn nígbà yẹn kó tó di Sego Nation yìí 24 là ń sọ̀rọ̀ èmi àti J-Plan ń sọ̀rọ̀ èmi àti Tọ́ba ń sọ̀rọ̀ èmi àti gbogbo wọn ṣé olówù ni ṣé kinní kan ni gbogbo wa lájọ mọ́ra wa jọ ń sọ̀rọ̀